A kú ojúmọ́, a kú ojúmọ́, a kú àárọ̀, a kú ọ̀sán, a kú alẹ́, a kú ìyálẹ̀ta. Níbikíbi tẹ́ ti ń gbọ́ wa lásìkò àti àsìkò tẹ́ wà lọ́hùn. Ẹ ṣé gan ni, ẹ ṣé ń tẹ́tí. Ọ̀rọ̀ Adétutù ní ààfin, Princess Adétutù láàfin. Ọ̀rọ̀ yìí dàbí pé ó bí eré, bí àwàdà, bí ṣé pé ṣé òótọ́ ni, ṣé ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀. Ayé ń wádìí. Ṣé ọ̀ranyàn yín èèyàn mi ẹ bá mi dá sọ́rọ̀ yìí? Mo fẹ́ kẹ́yin náà bá mi fẹ́ ẹnu sí, kẹfẹ́ ẹnu sí nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣé ọ̀ranyàn lèèyàn fi ń fọkọ ni? Ọ̀ranyàn ni èèyàn fi ń ṣiṣẹ́ ni. Tó bá rí bẹ́ẹ̀, ọ̀gá tó gbàyàn síbi iṣẹ́ tí ó bá rí pé kò fitimize ẹni tí òun gbà síbi iṣẹ́, ọmọṣẹ́ kẹ̀dẹ̀ rèé tó dẹ̀ ń bá ọ̀gá ṣiṣẹ́, tó dẹ̀ rí pé ọ̀gá yẹn kò ní òun lára, tóun dẹ̀ wà lọ́ndà ọ̀gá yẹn, kó wá fi jẹ́ pé gbogbo àwọn òṣìṣẹ́ kì í ṣe gbogbo àwọn kọ̀ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ wọ́n bá ń jẹ́ lẹ́sẹ̀ torí pé ọ̀gá nífẹ̀ẹ́, ọ̀gá like ẹ̀, ó ṣiṣẹ́ takuntakun, ó mọṣẹ́ ṣe, ó ń wú ọ̀gá lórí níṣẹ́ tó ń ṣe fún ọ̀gá. Ṣèbí òun lọ̀gá máa gbóríyìn? Táwọn tó kù dẹ̀ ń ṣe bálabàla, tó ń ṣe mọ̀nàmọ́ná, tó ń wú ọ̀gá lórí. Ṣé irú èèyàn bí báwo ló yẹ kọ́gà kó nífẹ̀ẹ́ ní ẹni tó ń ṣe déédéé, tó ń ṣe dáadáa pẹ̀lú ẹni tó fẹ́ ba iṣẹ́ ọ̀gá jẹ́? Kí ló yẹ kọ́gà ṣe? Ṣèbí ẹni tó ń ṣe dáadáa fún ọ̀gá lọ̀gá máa nífẹ̀ẹ́, tó máa yẹ kí iṣẹ́ òun tẹ̀síwájú. Ẹ bá wa dá sí, torí ẹ̀ mo ṣe ní kí ẹ bá wa dá sí. Ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ yẹn dàbí òwe, bí òwe. Ẹ bá fojú inú wò, ẹ̀yin èèyàn mi tó pàtàkì tó sẹ́lẹ̀ńkẹ́jọ. Tẹ́ mọ bẹ́ ṣe ń dá sọ̀rọ̀, tẹ́ mọ bẹ́ ṣe ń maintain ọ̀rọ̀, tẹ́ mọ bẹ́ ṣe tọ́lọ̀ fún yín ní ọpọlọ, ọgbọ́n àti ìmọ̀ àti òye. Ọpọlọ tọ́lọ̀ fi fún yín kò ní bàjẹ́. More anointing ọpọlọ yín in Jesus name. Amen. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi, Adétutù ni o. Wọ́n nígbà tí Naomi tí Ashley ti bá tó bá gbogbo nǹkan tó fi ń ṣiṣẹ́ níjẹ́ ní ààfin pé kàn gbọ́dọ̀ ṣiṣẹ́ fún, wọn ò gbọ́dọ̀ kọ́ ilé míì fún Adétutù, ìyẹn Ashley. Torí tẹ́lẹ̀ ó dàbí ipò wà obvious. Ṣé òun ni àbó òun kan? Àṣé òun ló lọ rán àwọn boys mẹ́ta lóru pé kán lọ destroy lady. Kẹ́rù bà, ó sọ pé òun ò ṣe mọ́ láàfin. Ẹ̀tọ́ kábíyèsí wá ní níbo. Ibi tán bá ní kí gbégbé má gbébẹ̀ náà ló máa tẹ̀dó sí. Adétutù, ó promise Adétutù wà tó wà lọ́sípítù tó fi di èrò hospital gbà ẹ̀. Tán sọ pé kó padà sáàfin. Kán tó kọ́ ilé ẹ̀yẹn tán kó máa bọ̀ láàfin. Naomi yọ̀ǹda yàrá kan nínú flat ẹ̀ pé kó yìí máa manage títí tó máa fi bá parí ilé ẹ̀ tí wọ́n sùn ná. Ashley àti àwọn oníṣẹ́ ibi ẹgbẹ́ ẹ̀. Now, bàbá ni nígbà tí kábíyèsí kó lọ kó ẹrù wá, since tó ti ní ilé, ó ti ní yàrá, kó wá resume iṣẹ́ padà. Ó dẹ̀ wá nu yàrá Naomi. A gbọ́ pé ó ti kó ẹrù ẹ̀ wá ní ọ̀sẹ̀ yìí náà ni. Ọ̀sẹ̀ tá ń lò yìí lọ́wọ́ ló ti kó ẹrù wá. Kò wá tán síbẹ̀ o. Wọ́n ní kò tán síbẹ̀. Àná alánà òde yìí ni wọ́n sọ pé màmá 70, àwọn adìyẹ funfun tó ń mọ́ra wọn lágbà, wọ́n ní blue gbọ́dọ̀ bá. Wọ́n ní ìjà yìí pọ̀ títí tí Adétutù tún fi faint o. Tó tún fi rush Adétutù lọ sí hospital. Ní báyìí tí wọ́n bá ń sọ, wọ́n ní Adétutù ó wà hospitalized o. Ní fìtínà tó ń fìtínà tí ẹ̀ ní ààfin o. Ẹ̀yin èèyàn mi. Torí ẹ̀ mo ṣe ń bẹ̀rẹ̀ pé ṣé ọ̀ranyàn ni?
Ṣé tipátipá náà fi ń fọkọ̀? Ṣé tipátipá náà fi ń ṣiṣẹ́? Torí àti èyí tí wọ́n pé bóyá ó fẹ́ fọkọ̀ àbí rúmọ̀ dẹ̀ ni wọ́n sọ pé lóun fẹ́ fẹ́. Wọ́n ní kábíyèsí ń fẹ́. Ashley ní kì í ṣe ayé yìí. Torí iṣẹ́ Adétutù àti ti Ashley ó jọ mọ́ra wọn. Òun ni owú jíjẹ yẹn fi le tó yìí. Ẹ̀yin èèyàn mi, bí kábíyèsí kúkú mọ nǹkan tó ń ṣe láti fẹ́ fi ó dàbí pé ó jọ gàtè kò jọ gàtè. Ó wá fẹsẹ̀ méjèèjì tìró. Because bá ṣe ń gbọ́ ó dàbí pé kábíyèsí ń ṣe oríṣiríṣi ọ̀nà. Ẹni tó bá wọ̀ fún ni kó dúró, ẹni tí ò bá wọ̀ fún kó check out kúrò láàfin òun. Bàbá yẹn ti ẹ̀ yí ẹ̀yẹn kábíyèsí. Ṣé láwọn tá tí ẹ̀ bá ṣe ń gbọ́ tá ń yan fún yín, tá ń yan sí yín létí. Ó ṣe bákan bákan létí wa. Torí à ń sọ pé àbí ilé ayé yìí kọ́ ni. Àbí kì í ṣe ilé ayé yìí ni. Ó dàbí pé bí ìgbà tó ń tọ ìtàn ayé àtijọ́, àwọn ọba ayé àtijọ́, àwọn olórí ayé àtijọ́, a máa sọ. Tó bá ń sọ ìtàn yẹn nígbà tí a wà léwe, a máa sọ wípé wọ́n máa bá wa sọ ìtàn nígbà tí a wà ní ilé ìwé, tí a wà ní primary school. Bàtà tún àwọn bàbá wa láti àwọn grandfather wa tún máa sọ ìtàn kan tó ṣẹlẹ̀ sí àwọn kan ilé ọba ayé àtijọ́. A máa sọ pé àwọn people yẹn máa wicked o. Kí ni wọ́n á ṣe fún wọn? Agbọ́gbọ́n wọn ń ṣe àṣegbé o. Àwọn nǹkan tó ń ṣe ní ayé ìgbà yẹn, àwọn ìyàwó ọba tó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn láyé ìgbà yẹn, wọ́n ń ṣàṣegbé o. Ìyà ń jẹ wọ́n, máa ń banish wọn. Tó bá dẹ̀ banish wọn, tó bá bẹ̀rẹ̀ sí ní kọ orin arò tó fi ń banish wọn, àánú á ṣe é. Aláìṣẹ̀ ńkọ́, olórí tí ò ṣẹ̀ láàfin, wọ́n á takò, wọ́n á parọ́ mọ́, wọ́n á ṣe kíní àwọn olórí míì, àwọn olórí tó jẹ́ pé àwọn ni ìyálé, wọ́n á takò kékeré tí kábíyèsí láìkì, wọ́n á ṣe. Bẹ̀tù eléyìí yàtọ̀ torí kékeré wọn ni kábíyèsí kọ́kọ́ fẹ́. Àwọn adélébọ̀ tán ti rà nílé ọkọ tiwọn, tán ti ba ilé ọkọ wọn jẹ́. Wọ́n ṣí pópó, wọ́n náà fẹ́ ba ilé Naomi jẹ́, bẹ̀tù Ọlọ́run ò wá gbà fún wọn. Torí ẹni tí Naomi fi yàtọ̀. Ṣé rí ti Adétutù yìí tó bẹ̀rẹ̀ lóríṣiríṣi? Àwọn ò ní gbà, àwọn ò ní ṣe, àwọn ò ní mọ̀. Adétutù gbọ́dọ̀ lọ torí ó dàbí pé ó fẹ́ ọkàn irọ́ dẹ̀ ni. Nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an ni pé ó ń iṣẹ́ Ashley ló bá ní pé kábíyèsí, ó yẹ kí kábíyèsí mi rò pé kábíyèsí wà nílé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Kò sí kábíyèsí nílé. Tí kábíyèsí bá wà nílé, bó tiẹ̀ wà nílé náà, ṣé rí ọ̀rọ̀ kábíyèsí, ẹ jẹ́ ká ya fi sẹ́nu ká dákẹ́. Ọ̀rọ̀ yìí o, bí òótọ́ ni o, bí irọ́ ni o, torí kò síbi tán ti lè ṣe gbogbo eléyìí tí wọ́n lè mú jẹ. Tó wá dẹ̀ pé kábíyèsí dẹ̀ fi wọ́n sílẹ̀ pé kí Ọlọ́run kó dájọ́. Torí kábíyèsí bí mo bá ṣe ń wò yìí ó dàbí pé pàápàá jù lọ, nǹkan tó ṣẹlẹ̀ láàfin ó ní bá nu. Kí àwọn people yìí kó má bàa dáràn sí àwọn túláàsì àṣé Ashley devil incarnate ni. Torí bá ṣe gbọ́ bó ṣe wọ ilé ààfin yẹn ó lágbára. Ó ṣí Naomi ní pópó, ó múra gidi gan. Àjẹ́ ẹ̀ ní ó lé kẹ́ńkà, ṣùgbọ́n wọ́n bá Ọlọ́run níwájú. A gbọ́dọ̀ máa praise èṣù. Èṣù ń ṣe ẹni téèyàn praise. Ká má tí ì sọ pé àwọn ẹrú ẹ̀, àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọ́n kéré sí nọ́mbà níwájú Ọlọ́run alààyè. Wọ́n kéré sí nọ́mbà. A wò mọ nǹkan tí ó ṣẹlẹ̀ tó pa kábíyèsí àti àwọn olórí àti princess Adétutù. Ọlọ́run ló yé, Ọlọ́run ló mọ̀. Ṣùgbọ́n o, ẹni tó bá sọ pé kò sí irú òun, Ọlọ́run ọba ìyanu, irú Ọlọ́run ni ò sí o. Irú èèyàn pọ̀ jaburata. Àwọn gan ṣe kan tó jẹ. Ẹ̀yin èèyàn mi, ọ̀rọ̀ yìí màá máa balance torí
aago yẹn ti ń ṣẹ́jú sí wa pé ó ti fẹ́ kọjá ààlà. Màá fún yín ní details. Ẹ bá mi share, ẹ bá mi like lé, ẹ dẹ̀ bá mi fi tó kù sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o.